Apata Uyes Entertainment TV, your #1 birthday arena. Èjìrẹ́ ará ìsokùn ẹ̀ẹ́dúnjọ́bí ẹ̀ẹ́kú ọdún. Èjìrẹ́ ará ìsokùn ẹ̀ẹ́dúnjọ́bí ẹ̀ẹ́kú ọdún. Ó yá àpáta ewì. Yebí bá a bá dájọ́ ọjọ́ pé bá a bá dóṣù oṣù á kò ní kíákíá. Òní lọ́jọ́ ìbí àwọn olóríire ọmọ Táyélolú pẹ̀lú ọmọ Kẹ́hìndé, àwọn alálùbáríkà ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú yeye tó bí wọn lọ́mọ. Táíwò Tùlíyàt Ẹwàtómi pẹ̀lú Kẹ́hìndé Kìfáyàt Olúwatómi Ẹwàtómi Olúwatómi, ẹ̀yin méjèèjì mo kí ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Òṣogbo òròkì ńlé bàbá tó bí yín lọ́mọ ẹ̀lẹ́ o. Òṣogbo òròkì àsálà onílẹ̀ òbí. Òṣogbo ìlú aró dẹ́dẹ́ bí òkun, ọmọ àrèpẹ̀tà àrèpẹ̀tà wọ́n gbà á, ọmọ Òṣogbo òròkì. Òṣogbo gbónílé Òṣogbo gbé àlejò. Òṣogbo òròkì ẹ̀yin lọ́mọ yèyé ẹ̀sùn, ọmọ àtẹ́wọ́gbẹ̀já àníyùn lábẹ́bẹ̀ ẹlẹ́yẹlé aró olóde ẹ̀ga ewúrẹ́ ọ̀rọ̀gùn tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede ní tí ń jẹ, ẹ̀yin lọ́mọ àgùntàn ọ̀rọ̀gùn tí ń jẹ lẹ́sẹ̀ yàrá, ẹ̀yin lọ́mọ àkùkọ gàgàrà tó rorí ọ̀pẹ lọ rè létéńté, níbẹ̀ ni wọ́n ti ń pe alára tantantan. Mo kí yín ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Ọdọọdún báyìí ní sápóorúwé, ọdọọdún lórúwà ń wà, ọdọọdún báyìí là rórógbó, ọdọọdún làrá hùsà, ọdọọdún lè ó mọ̀ bẹ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ yín àtẹ̀nà. Bẹ́ẹ̀ ti sọdún èyí lágbára Ọlọ́run ọba ẹ máa ṣe míì sí ẹ ní kún kékeré orí ẹjẹ́ kẹ́ ẹ dàgbà alágbà kẹ́ ẹ lówó lọ́wọ́ kẹ́ ẹ sọmọ fáwọn òbí tó bí yín lọ́mọ ẹ kú ọdún ẹ kú ìyèdún. Happy birthday to both of you now, and I wish both of you long life and prosperity. Èjìrẹ́ ará ìsokùn ẹ̀ẹ́dúnjọ́bí ẹ̀ẹ́kú ọdún. Èjìrẹ́ ará ìsokùn ẹ̀ẹ́dúnjọ́bí ẹ̀ẹ́kú ọdún. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.